ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní bàbá wẹ̀rí ńlá wọn ni wọ́n bẹ̀ Queen Naomi o wípé Queen Naomi kí wọ́n má fi àwọn sílẹ̀ wípé nítorí àwọn ò lè do without Queen Naomi wípé kò ná àwọn ní nǹkan kan kí àwọn lé gbogbo àwọn olórí kúrò ní palace o wípé ṣùgbọ́n kí Queen Naomi ro àtẹ̀yìnwá kí Queen Naomi ro gbogbo ìfẹ́ tí àwọn ti jọ ní táwọn ti jọ lò táwọn ti jọ ṣe láàrin ara àwọn wípé nítorí àwọn ò ní ọkàn fún obìnrin míì bí kò ṣe Queen Naomi wípé kí Queen Naomi kí wọ́n wá ibi ààyè nínú ọkàn wọn láti dáríjì àwọn wípé ó difficult fún àwọn láti lè jẹ́ kí Queen Naomi lọ bàbá wẹ̀rí ńlá la gbọ́ tán sọ ọ̀rọ̀ yìí allegedly ẹ̀yin èèyàn lé nígbà tí àǹtí wa yé bímọ gbogbo yín náà lẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú palace tí Queen Naomi bínú kúrò nínú palace tí Queen Naomi ní kábíyèsí ò wà transparent lórí ọ̀rọ̀ yìí tí wọ́n fi lọ tí kábíyèsí fi ń wá wọn kiri tí wọ́n mọ ibi tán lọ gbogbo ibi ni kábíyèsí wá wọn lọ wọ́n wá wọn lọ ọ̀dọ̀ Bestie wọn lẹ́kọ̀ọ́ ní Lẹ́kì wọ́n pe aago wọn títí Queen Naomi ò gbé aago ẹ̀yin èèyàn lé wọ́n ránṣẹ́ sí àwọn ẹbí Queen Naomi wọ́n béèrè lọ́wọ́ wọn níbo níyàwó mi Ṣílẹ̀kùn Ọlá wà wọ́n láwọn ẹbí láwọn ò mọbi tán wà ẹ̀yin èèyàn lé bí bàbá wa ṣe gba ọ̀dọ̀ bàbá Dèjì of Àkúrẹ́ lọ nìyẹn bàbá wa àtàtà ẹ dẹ̀ mọ̀ pé bàbá wa àtàtà wọ́n ti ń dá sí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí ó ti pẹ́ díẹ̀ sẹ́yìn wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré rárá nítorí pé wọ́n mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ ni ẹ̀yin èèyàn lé ìgbà tí bàbá wa wá ránṣẹ́ sí Queen Naomi ni Queen Naomi tó yọjú o ni wọ́n wá sí inú pálásì kábíyèsí náà wá bá wọn wọ́n ní wọ́n kúnlẹ̀ fún ọkọ wọn wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n fi ìbínú tán fi sọ̀rọ̀ pé báwo ni Queen Naomi ṣe máa disappear tí àwọn ń pe aago wọn tí wọn ò gbé aago wípé ṣé ó bójú mu kí àwọn má rí wọn kí àwọn má rí ọmọ àwọn tí Queen Naomi dẹ̀ mọ bí wọ́n ṣe jẹ́ sí àwọn tí Queen Naomi dẹ̀ mọ bí àwọn ṣe fi wọ́n sí ọkàn tó ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí yorùbá ni à ń sọ lórí ìkànnì nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń ṣe advert lórí ìkànnì yìí ní ọlọ́kùn òjọ̀kan ẹ kàn sí wa ní masholagistv@gmail.com ọlọ́run elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ ẹ subscribe o kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu o wọ́n ní bàbá wa fi ẹ̀hónú sọ̀rọ̀ wọ́n sọ fún Queen Naomi pé kò yẹ kí Queen Naomi wu ìwà tí wọ́n wù ìgbà tí a máa gbọ́ ni Queen Naomi sọ fún wọn wípé àwọn ti nífẹ̀ẹ́ lòmíì wọ́n ní ibi tí bàbá wa jókòó sí wọ́n ní bí ìgbà tó jẹ́ pé òtútù ó fẹ́ díẹ̀
lu bàbá wa wọ́n náà ń gbọ̀n wọ́n ní kí ló tún sọ ṣó o lè tún ọ̀rọ̀ tó sọ yìí ṣó o lè tún sọ. Allegedly bá ṣe gbọ́ ni o ṣe mọ̀ pé mi ò bá kábíyèsí gbé inú palace o ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Wọ́n ní Queen Naomi ní àwọn ti nífẹ̀ẹ́ ẹlòmíì. Wọ́n ní kábíyèsí ní irọ́ ni Queen Naomi ń pa. Ipe irọ́ ni ọ̀rọ̀ yẹn, ipe Queen Naomi ò nífẹ̀ẹ́ èèyàn kankan, ipe Queen Naomi ń bínú. Wọ́n ń bínú náà fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Wọ́n ní ìgbà tí bàbá wa Dèjì of Àkúrẹ́ ní kí ni nǹkan tó sọ? Wọ́n ní Queen Naomi tuntun sọ. Wọ́n ní bàbá wa Dèjì of Àkúrẹ́ ní àwọn ní láti bá Queen Naomi sọ̀rọ̀ ṣùgbọ́n àti ìmọ̀ nǹkan tí bàbá wa Dèjì of Àkúrẹ́ máa bá wọn sọ. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí jáde wọ́n ń bẹ Queen Naomi o. Ipe kí Queen Naomi kan má jẹ́ kí àwọn ọ̀tá yọ àwọn. Ipe kí Queen Naomi kan má jẹ́ kí àwọn ìka èèyàn kan da ìfẹ́ tí Ọlọ́run tó fi sí àárín àwọn rú. Ipe gbogbo nǹkan tó bá ń bí Queen Naomi nínú kí Queen Naomi dáríjà wọn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ní Queen Naomi sọ yìí ipe àwọn nífẹ̀ẹ́ ẹlòmíì. Èmi mọ̀ pé Queen Naomi sọ nítorí pé wọ́n ń bínú ni. Èmi mọ̀ pé Queen Naomi ò ní ọkùnrin kankan yàtọ̀ sí kábíyèsí nítorí wípé ẹ máa mọ̀ dáadáa wípé Queen Naomi nífẹ̀ẹ́ kábíyèsí. Kò dẹ̀ ń ṣe ìfẹ́ kékeré nítorí inú tó ń bí òun náà fi sọ ọ̀rọ̀ tó ń sọ yìí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí tá a bá ṣe gbọ́. Ẹ̀yin èèyàn lé mo ní kí n mú update wá fún yín ni. Wọ́n ní kábíyèsí ò lè jẹun wọ́n ń ronú nípa Queen Naomi ní o bí wọ́n ṣe máa padà sínú ayé wọn tí wọ́n dẹ̀ máa yanjú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá. Allegedly ní gbogbo nǹkan tí mo sọ fún yín o. Ṣé mọ̀ pé mi ò bá kábíyèsí gbé inú palace ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ẹ kú Saturday olóyin èyí tá a wà nú ẹ̀ yìí á tù wá lára o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Mo kí gbogbo ẹ̀yin o subscribers mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin new subscribers. Gbogbo yín ni mo kí ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń like tẹ́ ń comment lórí gist wa. Gbogbo ẹ̀ la rí o. Ìdùnnú Ọlọ́run ayọ̀ Ọlọ́run kò ní parẹ́ nínú ayé yín o. Ẹ ṣé, please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.